mo kí yín káàbọ̀ sórí ètò wa ọmọọba Jídára. Elédùwà lọ́ba Jídára, ó wá fún àwọn ọmọ rẹ̀ ní àǹfààní láti máa dá àrà bó ṣe wù wá. Ìkànnì wo láti máa wo ètò ọba Jídára? Ìkànnì Àpótí Wúrà. Lórí YouTube láti máa jẹ àgbáládùn ètò wa ọmọọba Jídára. Àrà ìtàn nílé alára, àrà tuntun ni mo tún dá lénìí. Ẹja ńlá oníwọ̀mí tún gbé o. Ọmọ ògbóǹtarìgì òṣèré orí ìtàgé, àwọn ni a gbé wá sí orí ètò lénìí. Ọ̀mọ̀wé ni wọ́n, ó kọjá bẹ́ẹ̀. Ẹ gbọ́ wìrìwìrì lẹ́nu wọn lónìí. Ìyá wa, ẹ kú ìjókòó. Ẹ kú ìjókòó láti láì fi ọ̀tá pè, ìyá wa, ẹ bá wa dárúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́ fún àwọn ará ilé. ẹ ṣé gbogbo ẹni tó ń wò wá, tó ń gbọ́ wá pátápátá. Orúkọ tèmi ni ọ̀mọ̀wé, ìyẹn ni wọ́n máa ń pè ní Dr. Ọlátúndé Caroline aya Olúyẹmí. Aya Olúyẹmí. Àmẹ́yẹ bọ̀ lápò ní o. Ẹ ò tí ì gbọ́ nǹkan kan. Ẹ gbọ́ wìrìwìrì lẹ́nu àlejò mi lónìí. Ìyá wa, tá a bá tiẹ̀ bí ni, ọmọ ìlú wo ni ìyá wa Caroline? Ṣe mọ̀ wípé a kì í lápá bàbá ká má ní ti ìyá. Bẹ́ẹ̀ ni. Lápá bàbá, mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Ilé wa ni wọ́n ń pè ní agboolé Bàládàṣàolú ní Òkè Ìtòkú l'Abẹ́òkúta. Gbogbo ènìyàn tó bá mọ bàbá mi, Dr. Aisho Pẹpẹ, wọ́n mọ̀ pé Ẹ̀gbá ni wọ́n mọ ní Ṣàbí. Nídìí ìyá, Ìbàdàn ni mí o. Ìbàdàn yẹn náà tún wá bí mi síbẹ̀, náà ti wò mí dàgbà. Ló kúkú wá sọ mí ní Ìbàdàn ń gan-an. Wọ́n ń belé. Ìyá mi jẹ́ ọmọlé Abọ̀kè níbẹ̀rẹ̀ ní Ìbàdàn. Wọ́n ń pe ilé wọn ní ilé Akíngbadé, ọba Akíngbadé. Ẹ ṣé àdúpẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe àfihàn ara yín wípé dókítà ni yín, ẹ dákun ẹ tún bá wa nà ń bẹ́ẹ̀ dáadáa kó lè yé àwọn ará ilé. Ibo gangan lẹ ti gba oyè dókítà? Bẹ́ẹ̀ ẹ ṣe wá dúpẹ́. Dókítà kan lèèyàn ti máa ń bẹ̀rẹ̀ ìwé. A kọ́kọ́ gba oyè àkọ́kọ́ tó ń pè ní bachelor. Lẹ́yìn ìyẹn a gba masters kó tó wá lọ gba ètò ń pè ní dókítà, doctorate. Mo ṣe first degree ní bachelor ní Ogun State University, Àgọ́ Ìwòye. Mo ṣe masters degree mi ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, Ilé Ifẹ̀. Mo wá padà sí Ogun State University. Ẹ padà lọ lé. Orúkọ ẹ̀dà tó ti sọ orúkọ ẹ̀ di Ọlábísí Ọ̀nàbànjọ University. Ibẹ̀ ni mo ti wá gba doctorate nínú educational technology. Ọlọ́run ṣeun àdúpẹ́. Ó wù mí o, bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́yọ̀ kọ̀ọ̀kan tẹ̀ ń ṣí láwẹ́ ó wà interesting gan. Ọlọ́run ò ní dójú tì wá, kò ní padà lẹ́yìn gbogbo wa. Ọlọ́run tó mú yín débi tẹ́ ẹ délé ní á túbọ̀ tẹ̀yìn síwájú. Ìyá wa, lẹ́ẹ̀kan sí i, mo fẹ́ bi yín wípé lẹ́yìn àgùnbánirọ̀, kí ni àwọn ìrírí tẹ́ ẹ rí ní ojú ọ̀nà pé akẹ́kọ̀ọ́ yìí àti ojú ọ̀nà ìrìn àjò ayé yín? Ẹ sọ fún wa ráńpẹ́. Lẹ́yìn àgùnbánirọ̀, mo darapọ̀ mọ́ ètò àgùnbánirọ̀ ní ọdún 1990. Wọ́n gbé mi lọ sí Kánò. Kò ṣeé lọ báyìí. Ìfọgbọ́n náà tẹ̀. Ó lọ tẹ̀. Nígbà yẹn a dúpẹ́ wípé kò tíì sí gbogbo àwọn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nísìn. Kò sí ìjínigbé, kò sí ìjínipa, a lọ abọ̀ àbọ̀mọjẹ́. Mo ṣètò àgùnbánirọ̀ mi ní Kánò, mo wà ní Ministry of Information. Nígbà tọdún kan yẹn parí, àjò òlèdùnkọ ní Dẹ́márè wò ó, a padà sí ilé. Tata délé, mo wá wo ẹnu rẹ̀, mo wẹnu ọkọ mi ní kí ló kù tí mo fẹ́ ṣe báyìí. Nígbà yẹn dẹ̀ nìyí mi ò tí ì dàgbà lọ títí kan náà. Kí ni mo fẹ́ ṣe báyìí? Báwo pé ẹ jẹ́ ń kà sí ìwé mi ò jàre. Àmọ́ nígbà tí mo kọ́kọ́ délé, mo kọ́kọ́ darapọ̀ mọ́ wọn nínú ilé. Bí wọ́n máa ń ṣe tíátà ní ilé wa, èmi náà ṣe ń bẹ̀. Wọ́n máa ń ṣe stage performance, èmi náà ṣe ń bẹ̀. So bá tí mo fún máa ṣe yẹn fúngbà díẹ̀, mo wá rí pé ẹ jẹ́ ń padà sí school. Mo ṣe wá lọ gba fọ́ọ̀mù ìfẹ́ nìyẹn. Mo wá lọ bẹ̀rẹ̀ masters. Ṣé wá nígbà tí mo lọ bẹ̀rẹ̀ masters yẹn, mo wá darapọ̀ mọ́ Awo Varsity Theatre nínú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Tíátà wà ń bẹ̀ tó ń pè ní Awo Varsity Theatre.
àwọn òṣìṣẹ́ wà níbẹ̀ tó ń gbowó oṣù gẹ́gẹ́ bí òṣèré fún yunifásitì. Mo wá darapọ̀ mọ́ wọn, Ọlọ́run dẹ̀ bá mi ṣe, wọ́n gbẹ̀mí náà wọlé gẹ́gẹ́ bí òṣìṣẹ́, mò ń gbowó oṣù. Mo wá fara mọ́ wọn. Mo fẹ́ lè sọ pé ibẹ̀ yẹn gangan ni mo kúkú ti wá di onítíátà tòótọ́, torí gbogbo ẹ̀kọ́ṣẹ́ láti ìbẹ̀rẹ̀ dé parí, ibẹ̀ yẹn gangan ni mo ti wá fara kó, ni mo ti kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn bíi Kọ́lá Oyèwọ̀, lọ́wọ́ àwọn èèyàn bíi àǹtí mi Ìjọkẹ́ Múyìwá, lọ́wọ́ àwọn èèyàn bíi Túnjí Ọ̀jẹ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé full time theatre artist ni wọ́n níbẹ̀. Àwa jọ wà títí tó tó di pé mo padà wá sí Ìbàdàn lẹ́yìn ìgbà tí mo parí masters yẹn. Tó padà tí mo wá padà sí Ìbàdàn, tẹ̀mọ̀ ọ̀nà tí ìlú la máa sọ nínú àwọn ìtàn yìí, ọ̀rọ̀ kọ́dúnwé kọ́bọ̀ o. Ọlọ́run ṣeun. Ìyá wa, mo ní ká tún tẹ̀síwájú wípé iṣẹ́ ìjọba mọ́ iṣẹ́ eré ìtàgé ó fẹ́ rí bákan. Ẹ bá wa yànnà náà, báwo lẹ ṣe ń mánéjì méjèèjì tí ìkan ò fi pàkan lára? Tó ọ̀rọ̀ lẹ́sọ̀, ìbéèrè tẹ́ béèrè ó lágbára, ó sì ní ìtumọ̀, ó ní ìtumọ̀. Ṣé rí iṣẹ́ ìjọba yẹn, kí n sọ pé Ọlọ́run lò fún mi, ó lò fún mi, ó fi ran gbogbo nǹkan tí mo ní, ó fi ràn lọ́wọ́, ó fi ran tálẹ́ǹtì mi lọ́wọ́, ó fi ran ìdùnnú mi lọ́wọ́, ó fi ran àti lówó lọ́wọ́ mi lọ́wọ́. Ṣé mọ̀ pé téèyàn bá kàwé, torí nígbà tí mo máa sọ ìmúyà tó ṣe masters, pé padà tí mo padà sí Ìbàdàn lẹ́yìn masters yìí, ṣe ni mo tún darapọ̀ mọ́ tíátà bàbá mi padà. Lẹ́yìn ìyẹn, Ọlọ́run wá tún ṣe kankan fún mi, mo wá gba grant kan tó ń pè ní Mercator Foundation ní Chicago. Wọ́n máa ń fún àwọn èèyàn ní grant, èèyàn 8 ló máa ń fún lọ́dún kan, jákèjádò Nàìjíríà ló máa ń ṣa 8 yẹn. Ọlọ́run kàn kà mí yẹ mọ́ àwọn 8 kan ni. Ṣé rí, mo wá ṣe kí ní ẹ, mo wá fọdún 3 wà lórí ẹ̀. Ìgbà tá a wá parí ẹ̀ lọ́dún 3 yẹn tán, mo wá wò pé kí ló tún kàn. Tíátà yìí, ṣé rí èyí tíátà yìí, ẹ ti ìgbàgbé yẹn, wọ́n bí mi sínú ẹ̀ ni. Agídí díẹ̀ ló kù kan bí mi sórí stéèjì tó yẹ yín. Ṣé rí ìyẹn mi tẹ̀lé, mo fi lè sọ fún yín pé báyìí ló ṣe tiẹ̀lẹ̀, torí pé wọ́n ti bí mi sínú ẹ̀, kò sígbà tí mi kì í ṣe é. Nígbà tá a wà ní kékeré náà, tó bá fẹ́ lo ọmọdé nínú eré, àwa náà máa gbá mú. Tí eré bá jọ mọ́ ọmọ kan tó fẹ́ dákú, àwọn ọmọ inú ilé náà ló máa gbá mú. Kí nìyẹn tìyẹn ti wà ní ara, ó ti wà ní ẹ̀jẹ̀, àbá nínú ilé mi. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó kàwé, èèyàn máa rò pé kí ni kí n wá ṣe, kí ni kí n wá fìwé ìṣe, kí ni kí n wá fìwé ìṣe. Ló jẹ́ kí n wá pàpà béèrè fún iṣẹ́ ìjọba lẹ́yìn ìgbà tí mo parí grant Mercator. Ibi tí orí wá dá mi sí, ibẹ̀ náà ni mò ń gbé. Mo ṣàgbé sàtífíkẹ́ẹ̀tì mi bọ́ síta. Mo ní ẹ̀yin èèyàn mò ń wáṣẹ́ o. Wọ́n lọ ṣe wáyé ìṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wáṣẹ́ ní ìsìn. Wọ́n tó graduate ní 1990. Mo ṣe ní 1991 tó yẹ kó o ti wáṣẹ́ ti pẹ́, tó yẹ kó o ti di ọ̀gá ní ẹnu iṣẹ́. Mo ní ẹ̀wò bí Ọlọ́run ṣe kọ́, òun náà ni mo ṣe ń rìnrìn àjò ayé mi. Kò sí eléyìí tí mo kábàámọ̀ ẹ̀ nínú ìrìn àjò ayé mi. Lọ́rọ̀ kan, ìyá mi ṣàṣẹlẹ̀ bí mo ṣe bára mi ní National Museum nìyẹn, National Commission for Museums and Monuments. Wọ́n wá gbé mi sí National Museum of Unity Ìbàdàn. Ṣé rí ibẹ̀ yẹn àti inú tíátà tí mo ti ń bọ̀, àfi bí ìgbà tó jẹ́ wípé ọkọ àti ìyàwó tí wọ́n ṣègbéyàwó papọ̀ ní gbogbo ẹ̀. Ṣé rí gbogbo ẹ̀kọ́ tí mo ti kọ́ àti ìrírí tí mo ti nínú tíátà wẹ́kú ló ṣe. Pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ yẹn, ó wá jẹ́ kó rọrùn fún yín dáadáa. Ibi tó wúlò fún museum. Museum náà gan wúlò fún yín. Àjọ wúlò fún ara wa. Ó jẹ́ kó rọrùn, kò jẹ́ kó difficult pé ibi tí bàbá ọkọ mi wà àbí nǹkan kan. Ó jẹ́ kó rọrùn bàbá gbé. Ó rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀, ó dẹ̀ rí bẹ́ẹ̀. Lóòótọ́ bàbá tó bí ọkọ mi, wọ́n ń pè wọ́n ní alàgbà Benjamin Olúyẹmí, wọ́n ti dolóògbé nísìn. Gbẹ́gilére ni wọ́n nílé Ifẹ̀, sculptor ni wọ́n máa ń gbẹ́ igi, wọ́n ń gbẹ́ irin, wọ́n ń ṣe bronze, wọ́n ń gbẹ́ òkúta, wọ́n ń ṣe stone sculpting. Wọ́n dẹ̀ jẹ́ òṣìṣẹ́ the same place tí mò ń sọ yìí, National Museum. Àwọn náà head National Museum Ifẹ̀.
ṣùgbọ́n kẹ́mi gan tó gbà ṣé àbọ̀ ọkọ mi ti rìtáyà ó ní mo ti sọ fún yín wípé ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò tí rí bẹ́ẹ̀ bàbá gan ti rìtáyà kúrò ní museum tó tó di pé èmi gbaṣẹ́ sí museum bẹ́ẹ̀ tínú wọ́n dùn gan. ọwọ́ tọ́ ní bọ́wọ́ tọ̀ wá o àti gbé gẹ́gẹ́ bí ẹni tó ti ṣiṣẹ́ ní museum rí at least á tún jẹ́ àwọn àǹfààní kan wà láàrin yẹn. àǹfààní kárí pé ṣiṣẹ́ mi bí kì í ṣe fẹ̀ ni mo wà bẹ́ẹ̀ mo ṣiṣẹ́ mi débi tí mo dé yìí mo ṣe iṣẹ́ mi náà ó fọhùn débi tí mo dé ní museum ọlọ́run ṣe dúpẹ́ fún gẹ́gẹ́ bí abiyamọ ìyá wa láti gbé iṣẹ́ tíátà pẹ̀lú ìgbà tí èèyàn bá ń ṣe abiyamọ lọ́wọ́ kì í ṣe nǹkan tó rọrùn ká má parọ́ fúnra ọ̀pọ̀ báwo lẹ ṣe dọ́gbọ́n ẹ̀ láàrin yẹn tó fi jẹ́ pé ó bọ́ sí rọrùn. ṣé mọ̀ wípé iṣẹ́ tíátà bẹ́ẹ̀ ó pín sọ́nà bíi kí n sọ pé mẹ́ta ṣé mọ̀ wípé stage tíátà wà múvì ó wà ṣé mọ̀ wípé nínú múvì tá a tún wá ń sọ yìí èèyàn lè jẹ́ actor bẹ́ẹ̀ kó máa tọ̀dọ̀ producer kan lọ́dọ̀ producer kó máa káàkiri iléeṣẹ́ oríṣiríṣi láti máa bá wọn ṣe èèyàn dẹ̀ lè jẹ́ producer lè mi o producer lọ́kọ mi gbogbo ìgbà tí mò ń tọmọ lọ́wọ́ mi ò fi gbogbo ara máa lọ location káàkiri torí kò sí. mi ò fi gbogbo ara máa lọ sí location kiri o ọkọ mi gan onítíátà lòun náà ọlọ́run jẹ́ kí ọwọ́ wa wọ́wọ́ tó rọ̀ náà tún kàwé ọ̀nà báńkì làwọn àkáǹtì ló dojúkọ nínú ìwé nígbà tó dé àárín kan àwọn gan pàápàá gba báńkì lọ́wọ́ lọ ṣiṣẹ́ báńkì èmi náà dẹ̀ ń ṣe iṣẹ́ ìjọba ṣùgbọ́n àfi fíìmù sílẹ̀ nítorí pé producer ni wa à ń ṣe fíìmù ara wa nínú yẹn la ṣe Ọlọ́run ṣògo inú ẹ̀ la ṣe èèyàn wọn inú ẹ̀ la ṣe ilé ọlá inú ẹ̀ la ṣe ilé olórogún iṣẹ́ tá a ṣe náà pọ̀ o pẹ̀lú pé mo ṣiṣẹ́ ìjọba àwọn pẹ̀lú gbogbo ẹ̀ ṣe mo wípé bó ti wù kó rí ẹni tó gbé oko fún yàn aṣáyọ̀ǹde èèyàn ní wíkẹ́ndì wọ́n ní olówó ẹni òní òróró kó fẹ́ mọ̀ sùn. bẹ́ẹ̀ ni o. tó bá di sátidé àti sannde àwa la ṣáàdẹ̀ ní ara wa. gbogbo kan tá a bá fẹ́ ṣe a ti plan production wíkẹ́ndì méjì ẹ sáré fi ṣe papọ̀. ti parí music tí a tún wá rẹ̀ mi òṣìṣẹ́ ìjọba lè ní ìfún a lè rí àárín wíìkì tí mo lè rí space torí Ìbàdàn lè ní wà àwọn Èkó ni wọ́n ti wá ṣùgbọ́n Ọlọ́run bá wa ṣe Ọlọ́run darapọ̀ mọ́ àríṣe o títí ní ìsìn àwọn òbí dáta lẹ̀ ìgbà tá a tẹ̀ wá fẹ́ ṣe pabambari àwọn kó wá dá skul ẹ̀ lẹ̀ ó bá tán ẹ ṣe mọ̀ pé tí èèyàn bá ní èrò níkù tó bá rí èrò níkù èrò yẹn máa jà bẹ́ẹ̀ pé kí mo tún kù tí mo tún fẹ́ ṣe. ó ṣe ń ṣẹlẹ̀ sáwọn eléré nìyẹn èrò yẹn ò ní jẹ́ o gbádùn yóò máa jà nípò ẹ̀ kó wá sí nǹkan tó burú bíi wípé kéèyàn fi àrà sí ní kú nítorí náà àwa dá skul lẹ̀ àwa kó àwọn ọmọ ìjọ a máa ń polówó lórí rédíò lórí nǹkan àwọn máa wá àwọn máa kọ́ wọn ní nǹkan ń bẹ nínú wa yẹn ní àwọn sátidé àti sannde débi pé ọ̀pọ̀lọpọ̀ ní wọn náà ti wá ń dé industry wọ́n ti dúró sí àyè ara wọn. àwọn ọmọ náà gbọ́ tiẹ̀ tí ń ṣiṣẹ́ rẹpẹtẹ tó jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ sí Nàìjíríà torí náà àfijálẹ̀ iṣẹ́ náà bàbá náà lẹ̀. alihamudulilayi Ọlọ́run ṣeun adúpẹ́ fọ́lọ́run gẹ́gẹ́ bí ọmọ ògbóǹtarìgì òṣèré Dr. Aisho Pepe bàbá ń kọrin bàbá ń lùlù kò sí ipa tí èèyàn lè kó nínú iṣẹ́ òṣèré tí bàbá yìí ò tiẹ̀ mọ̀ nípa ẹ̀ rárá gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ nínú eré orí ìtàgé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyá wa ní àárín yẹn egbò gangan lẹ ra mú bẹ̀ torí bàbá kò sẹ́ni tí ò gba Aisho Pepe tí ò ní wọ̀ pé ẹja ńlá. ẹ ṣe tó bá jẹ́ wípé mo jẹ́ producer mo jẹ́ actor nísìn Aisho náà ní gbogbo ẹ̀ Aisho ní gbogbo ẹ̀ Ọlọ́run ran èmi náà lọ́wọ́ mo lè kọrin níwọ̀nba mo dẹ̀ máa kọ́ fún yín dìde èmi náà máa kọ̀ tán o mo sì ń ṣeré orí ìtàgé mo ń ṣe sinimá kò sí irú olóòfẹ́ nígbèmí náà wá ṣe tí mi ò lè ṣe tí a bá fẹ́ sọ mí dárò oko ní ìsìn ìmọ̀ràn bàdàn lọkùnrin kan ni bó bá dẹ̀ jẹ gbà rẹ̀ fẹ́ kí n sọ máa ṣe gbà mo gbèdè
kó n ṣe gba abúrọ́dù mo mọ̀lé bẹ́ẹ̀ dẹ̀ kí n sọ fẹ̀ mo gbọ́ fẹ́ èdè ìlú ọkọ mi yẹn mo dẹ̀ gbé torí náà orin yẹn gangan a fẹ́ gbọ́ ṣé ká sọ pé ṣọ́lá system ó yá ṣọ́lá system ṣọ́lá system ó yá o ṣọ́lá system olúṣọlá ṣọlá 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 olúṣọlá ṣọlá àìsàn pẹpẹ ṣọlá àìsàn pẹpẹ ṣọlá yéèyé ògbógbó yìí ẹyẹ ẹ parapọ̀ ẹ bá ń dára sí i ṣọlá system ṣọlá system. ṣé a rí wá bí elétò ìgbọ́n mi ò kẹrẹ̀ ṣé a rí pórí mi wà ń bẹ̀ ó gbé orin yẹn ó dàbí wípé wọ́n ẹ̀ṣẹ̀ kọ orin yẹn ni ẹ wo ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹni máa pẹ́ ọmọ àgbà òṣèré ló wà níkàlẹ̀ ìyá wa tí mo bá tún fẹ́ bi ní ìbéèrè kan sí ṣùgbọ́n ṣe rí kí n tó wá lọ bí ìbéèrè yẹn mo fẹ́ kí ẹ mọ̀ pé wá sí orí ètò lérò Òkìkí mi kàrí ọlíbe yìí Òkìkí wà níkàlẹ̀ fún yín láti kì í ṣe lọ sí apá Ìbàdàn láti ti tọ̀dọ̀ ìyá ni àbí ti láti lọ sí ọ̀dọ̀ ọ̀gá Aisho Pẹpẹ lábẹ́òkúta. ẹ̀sẹ̀ rere ẹ̀wọ́ wo lórí rẹ̀ ẹ̀yẹ́ yẹn pọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ̀wọ́ wẹ̀ ní abiyì láwùjọ ọmọ wẹ́kẹ́rẹ́ láì ní mò ń ké sí o ìyá mi adára mọ́ ẹ̀kú síbi ìkan àbíwá tútù bí àdàbà ẹni àwọn ọkùnrin kan lọ́nà tí wọ́n ń ṣẹ́wọ́ sí wọ́n ní méjì ọba jẹ́yẹ ni a sì jọ lọ́rọ̀ ẹni ẹ̀gbọ́n nílé bàbá rẹ̀ ẹ̀gbọ́n ọmọ nísàbí gbogbo àkàlà ẹni ẹ̀gbọ́n bàgbà tí ó lè gbà tẹ ẹsẹ̀ pé gúnugún kí wọ́n gbẹlú ààrẹ ẹ̀gbọ́n lọ́dẹ ẹ̀gbọ́n lówù ẹ̀gbọ́n làárọ̀ ọ̀wẹ́ mọ̀jàlá ẹ̀gbọ́n làárọ̀ ọ̀wẹ́ pólú ẹ̀gbọ́n làárọ̀ tó kú ọmọ àṣẹ kọ́lá gbé ní gbájú pagi ọ̀rọ̀ tí ń pọ̀pẹ̀ ọ̀rọ̀ tí ń pọ̀pẹ̀lú dání wọ́n pọ̀ oríkà àwọn bàbá náà bàbá tóbi ọlọ́mọ ọmọ ògúnṣọlá ẹbí ìdí ẹkùn mi ní balẹ̀ bẹ́ẹ̀ o jẹ́ bọ́ọ̀yẹ lọ́lọ́ọ̀lù bẹ́ẹ̀ nílé Ọlátúndé àbúrò olúmọ̀ọ́ ní ìpè ààrẹ ẹ̀rù jẹjẹ àbúrò ìjẹ́rú ògùn ṣèrè wọ́n rọ̀ wọ́n lọ làpọ̀ òpè àwọn ọmọ lọ́wọ́ ẹ̀dán ilé ọmọ alágbó ògbó pòròpòrò ọmọ ewúwẹ̀ mí ewúwẹ̀ wọn wẹsẹ̀ àbúrò ewúwẹ̀ wọn wẹ kẹ̀kẹ́ ẹ̀ka rẹ̀ ní ewúwẹ̀ ní ọmọ wẹ ládẹ́gẹ̀rẹ̀ bí n bá torí oníkẹ́kẹ́ kú wọ́n ò pọ̀ ìbú àrẹwà ló pọ̀ ògbó ọmọ bí n bá torí alárọ̀jà fún kọ́ wọ́n ò pọ̀ ìbú àrẹwà ló pọ̀ ògbó èmi ò nítorí onípọ̀rẹ̀ ń sẹ́kú onípọ̀rẹ̀ ń sẹ́ abilà lójú ìdò gàmbàrí onílà yàgbà ẹrúkẹrú abilala lẹ́nu bí ẹ̀sìn àìdúró kákí wọn nífẹ̀ẹ́ ọ̀ọ́ni wọn ò ní bẹ̀rẹ̀ kákí wọn nífẹ̀ẹ́ òòrè kò kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ làkí wọn nífẹ̀ẹ́ òǹtọ́lú bẹ́ẹ̀ ọba kí wọn nífẹ̀ẹ́ tí ọba bá búbú ẹbọ ni wọ́n mú lọ ẹsẹ̀ bá a sì kí wọn nífẹ̀ẹ́ àìtábẹ́rẹ́ ojú bíntì ni wọ́n fi wo ni ẹ̀yin lọ́mọ nílùú kan ọba bá ti bá àbó olúfẹ́ níbi wọ́n gbé fẹ́ aláya ọmọ onílù kan bàbá ti bá ọmọ onílù kan lùkàn dábàá wẹ̀ fún ṣe ìjọsí àkété tí erin náà fi sọ dáhẹrẹ ọmọ olódò kan tẹ́rẹ́rẹ́ àbó ọmọ olódò kan tàràrà ọmọ olódò kan odò kan tó sọ wéréké ọlọsàn wéréké ọdẹ ìpìlẹ̀ sílẹ̀ ló dábàtà. Ọlátúndé yẹ bá yọlé yèyé rẹ ìyàbọ̀ ẹ̀fúnṣe tán ìyálòdè lẹ́ẹ̀bàdàn wọ́n ṣe gudugudu méje ya mẹ́fà lórí ìtàgé ojúlówó ọmọ Olúbàdàn ni wọ́n àwọn ọmọ òkè Ìbàdàn nílẹ̀ àbọ̀kè ní bẹ̀rẹ̀ Ìbàdàn mọ́jà ọmọ wọn ṣe bẹ ọ̀kadà wájú lẹ́rú ọmọ ajẹ́ gbífi ìkara fọ́nimú ọmọ òkè túlú igbá sábàrí ọmọ àhóruru níwájú ológun wọn gbọ́dọ̀ kúkún sábàrí wọn gbọ́dọ̀ kọjá bó bá di jọjà jẹránṣẹ́ pa sábàrí bó bá di jó eré ẹjẹ ránṣẹ́ pa ológun màdìmá kọgun Ìbàdàn ìlú Òjò ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú òpómọlá ọdọdọ ògbó kẹríkẹrí lójú ogun ìlú ìyàwó ẹfún ṣetán ìyàbọ̀ gbajúgbajà ìyá gbajúmọ̀ ilé wọn gbajúmọ̀ lókè òkun wọn fẹ́ wọn nílé wọn fẹ́ wọn lóko ọmọ àjàlá púpọ̀ oníyàrá lọ́jà lójú torí àyà
àyàbá ní sàràbà kó bímọ kọjọ ọkọ bàbá ló bí ẹjọ́ bàbá rẹ àìsàn bẹ̀bẹ̀ àìsàn dọ̀là àìsàn báńtàlì ọ̀run dẹ̀dẹ̀ ní kó dẹ̀lẹ̀ fún bàbá tó bímọ rẹ iwájú tó bàbá dojúkọ ọba ìjọba ẹ̀yìn tẹ́lifí sílẹ̀ kúkú bá jẹ ìgbà tí ọba jẹ lọ́dẹ́ kí rọjò ọjọ́ wáyé ọ̀run dẹ̀dẹ̀ ọ̀run dẹ̀dẹ̀ ọ̀run dẹ̀dẹ̀ ní kó dẹ̀lẹ̀ fèèyàrá ọ̀dà lójú bàbá ti délé wọn ti gbalé lọ́wọ́ ọmọ ojo torí kíkan jù nígbà tó ń bẹ láyé ọ̀nà tí wọ́n là àtìlẹ̀ làwọn tọ̀ ọ̀nà náà bá jẹ́ lọ́wọ́ sábà bí tìrú wá bí mo kí wọn ní àbẹ̀rù mo dára lé. ìyá wa ṣe rí i pé kì í ṣeré ṣe rí i pé mo gbé yín débẹ̀ dáadáa ó kọjá bíi tẹ́ ẹ lérò òkìkí mi always stand by ni ó dúró dẹ̀ fún yín tán ṣe rí i pé kì í ṣeré. mo gbádùn òkìkí. ìyá wa ká tẹ̀síwájú nínú ìrìn àjò gbàgájọ fún tá a jọ ń fúnra wa láti àárọ̀ ẹ dákun ìyá wa tá a bá tún mọ ibì ni ṣé mo rí i pé àtẹ̀yìn àtọkọ yín ẹjọ́ faramọ́ eré orí ìtàgé dáadáa mo dẹ̀ rántí dáadáa wípé nígbà tí bàbá wà láyé dádì àwọn náà faramọ́ bàbá dáadáa nígbà tí wọ́n fi wà láyé ẹjọ́ ṣé ìṣesí wọn pẹ̀lú pé bàbá wa Aisho Pepe àti ìyá wa Ẹfun wọ́n jọ fẹ́ra wọn lẹ́yìn náà wò ní tẹ́yìn náà fi sọ wípé jẹ́mi náà gba ibi tí àwọn òbí mi gbà kọjá ẹyẹ tún fi mí sí o. a máa rí i pé ìwé lóríṣiríṣi láti rí tí ẹ ti kọ ẹ jẹ́ ká mọ̀ nípa àwọn ìwé tí ẹ kọ yẹn dáadáa ẹ jẹ́ ká mọ̀ ìpè ṣé wọ́n ti ń kà á ní àwọn ilé ìwé àbí ẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa lórí àwọn ìbéèrè wọ̀nyí. ẹ ṣe púpọ̀ ṣe rí ìbéèrè tí yín àkọ́kọ́ wípé èmi àtọkọ mi. àwọn èèyàn fẹ́ àwọn aráalé fẹ́ gbà. ṣé àwòkọ́ṣe àwọn òbí yín eléré tí mo ti wá ló jẹ́ kẹ́yìn ìyá mi tó ṣèrè tí bàbá mi tó ṣèrè ni mo rí kì í ṣe o. ṣe ti ń gbọ́. kì í ṣe òun ni mo rí o ṣùgbọ́n ṣe rí Ọlọ́run á máa kó àwọn èèyàn kan pọ̀ látọ̀run kò sí síbi tí wọn ti lè pàdé o kò síbi tí wọn ti lè pàdé o tí kì í bá ń ṣe wípé Ọlọ́run ló bá kọ wá pọ̀ ni àmàtí wá lọ gbọ́n ọdún náà láìpẹ́ Ọlọ́run ṣe Ọlọ́run kọ wá pọ̀ lápàdé ń bẹ̀ o bí mi ṣe nífẹ̀ẹ́ sí ìtàgé tí wọ́n bí mi sínú ẹ̀ àwọn náà wá nífẹ̀ẹ́ sí ìtàgé kọjá kékeré láti ọmọ ọdún 14 làwọn ti dá tíátà lẹ̀ ni wọ́n dá ẹgbẹ́ sílẹ̀ nílé Ifẹ̀ tí wọ́n máa ń gbé eré káàkiri gbogbo iléèwé tí wọ́n máa ń pè wọ́n ní ìfẹ́ mi ayọ̀ mi níbi tí wọ́n pọ́pùlà dé tán gbórúkọ lérí dé wọ́n wá darapọ̀ mọ́ iléeṣẹ́ ti bàbá mi láti máa bá bàbá mi kọ eré òun ni script writer nǹkan bá dọ́dọ̀ bàbá mi nìyí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó wá ń bá wọn kọ eré ni wọ́n bá débẹ̀ bàbá mi wá fẹ́ràn wọn gan so Aisha wọn máa mú wọn káàkiri á máa sọ pé this is my son this is my son àmọ́ pọ́n máa wá di son ọ̀hún torí tó bá dẹ̀ mú ní lọ kúrò ṣe bí son náà lọ kù àmọ́ pọ́n máa wá di son ọ̀hún bàbá mi fẹ́ràn wọn débi pé ó sọ wọn dọmọ pátápátá ṣùgbọ́n ọpọlọ wọn ó kún ara nǹkan tèmi rí tí ọkàn mi fi fà sí wọn wọ́n jẹ́ ẹnìkan tó mòye wọ́n jẹ́ amòye wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n gbogbo ẹni tó mọ̀ wọ́n á mọ̀ pé mi ò parọ́ nípa wọn wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n jẹ́ amòye wọ́n jẹ́ ẹni tó mètò wọ́n wá mọ eré yìí kọ débi pé níbi tá a jọ jókòó sí tí wọ́n bá kọ eré fún yín bí gbogbo yín lẹ ṣe bà àwọn nǹkan yẹn lèmi wá rí ló wá wù mí ṣé àwọn tí ìjọba dẹ̀ ti wọlé náà nìyẹn àwa dúpẹ́ pé kò sí àbámọ̀ kankan o àwọn náà nísìnyí wọ́n di chartered accountant wọ́n di chartered banker is now a fellow of the Institute of Chartered Accountants of Nigeria so ìyàwó náà dẹ̀ jẹ́ doctor ṣé kò tún máa jọra wọn lọ ẹ̀rí pọ́lọ́run ló kọ́ wá pọ̀ Ọlọ́run ni o. ṣé rí ìbéèrè yín kejì lóòótọ́ mo ti gbìyànjú láti kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé torí pé yàtọ̀ fún wípé àwa ń ṣeré orí ìtàgé àwa ń ṣe káwa tún fi education ta ní ká tún fi kún àti irú ibi tí mo ti ń ṣiṣẹ́ tó jẹ́ wípé ilé ibi tán ti ń gbé àṣà lárugẹ ni mo ti ń ṣiṣẹ́ ibi tán ti ń ṣe ìpamọ́ nǹkan ìṣẹ̀ǹbáyé gbogbo nǹkan àṣà nǹkan ìṣẹ̀ǹbáyé òun National Museum tí mo ti ń ṣiṣẹ́
ìyẹn náà tún fún mi ní ìwúrí láti lè máa ṣàkọsílẹ̀ àwọn nǹkan. Mo kọ ìwé eré oníṣe tí mo kọ á tó 4. Mo kọ Ẹni Ayé ń Fẹ́. Mo kọ The Sorry Tale of Abike. Mo kọ The Moon Woman. Mo kọ Mọ́remí and a few other stories tó jẹ́ àwọn yẹn dàbí eré bí eré. Ṣùgbọ́n yàtọ̀ fún ìwé eléré, mo ṣe compilation òwe. Mo kọ Yorùbá proverbs. Nínú òwe yẹn mo kọ 6,000 proverbs. Òwe 6,000 ni mo collect jọ sínú ìwé tí mo ń sọ. 6,000. Mo tún wá ṣe òwe míì tí mo pè ní Yorùbá proverbs in different contexts. Pé àwọn òwe wo ló wà fún ìgbéyàwó, àwọn wo ló wà fún ìkìlọ̀, àwọn wo ló wà fún tó jọ mọ́ tẹranko, àwọn wo ló jẹ mọ́ ilé ọlá, bẹ́ẹ̀ mo tún wá tún wọn tò. Ó jẹ́ 2 tó ní ṣe pẹ̀lú òwe. Ní ilé dárúkọ àwọn òwe mi tán pọ̀, ó ti tó 12 báyìí tí mo ti kọ. Ẹ wá ní ṣé wọ́n ń lò wọ́n ní ilé ìwé. Ọ̀rọ̀ bá lè á di kàyà ó. À ń gbìyànjú lé lórí lọ́wọ́. A ti kọ lẹ́tà, a ti sanwó gbá, a sanwó àwo. Wọ́n ní ká submit copy sí library, wọ́n ní ká submit copy sí state. Gbogbo ẹ̀ láti ṣe o, à ń retí kán pè wá. Wọ́n á pè yín lágbára Ọlọ́run á jẹ́ kí gbogbo èròǹgbà ọkàn yín kó bá ti tọlọ́run. Lágbára náà láìpẹ́ láì jìnnà wọ́n á pè yín wípé ìwé yín yóò ti di lílò fún gbogbo ilé ìwé. Ìyẹn náà la tún jẹ́ kó tún jẹ́ kí ìgbéga kó tún báyàn àti ìwúrí pé nǹkan tí mò ń ṣe yìí o ó nítumọ̀. Ọlọ́run á gbà fún wa, kò ní dójú tì wá. Ọlọ́run á tún wá wo lásìkò tá a wà yá, á lo ètò yìí láti tún ti fi gbé iṣẹ́ yìí sókè. Ojú ò ní tì wá. Ìyá wa, ká tó kásẹ̀ gbogbo ètò yìí ńlẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá wa gba àwọn tó ń ṣe sinimá ní ìyànjú, torí bí sinimá lọ́tún ló sì bọ̀, àwọn kan ṣì ń ráhùn wípé àwọn ohun táwọn ṣì ń rí ńbẹ̀ kò nítumọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gba àwọn tó ń ṣe sinimá, ẹ bá wa gbà wọ́n níyànjú. Ẹ ṣe rí eléyìí tẹ́ tún dálẹ̀ yìí, odidi ọ̀rọ̀ rẹpẹtẹ tí a kan fi wákàtí kan sọ òun ni. Nǹkan àkọ́kọ́ tí màá sọ ni pé ìjọ téèyàn bá gùn kọ́ lèèyàn máa ń kan ọ̀run. Ẹni tó bá sọ pé ìjọ tó ń gùn ló máa kan ọ̀run, ó ṣeé ṣe kó kán lẹ́sẹ̀ níbẹ̀ o. Iṣẹ́ òṣèré ó ti wà bẹ́ẹ̀ látayébáyé, dẹ̀ ṣì wà nísìn. Èèyàn máa ń build ẹ̀ ní ìpele. Gradual process. Nǹkan àkọ́kọ́ ni wípé ẹni bá mọ̀ pé iṣẹ́ ìwú yìí, ó má rò pé ìjọ tó ń wọ̀ lówó máa dé o. Bó o bá ṣọ̀fẹ́, ò ní ṣolówó o. Torí pé o gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kí wọ́n mọ̀ ẹ́ ná. O gbọ́dọ̀ wá àwọn èèyàn tí ìwọ gan á fi ìwà fa àwọn èèyàn mọ́ra. Wà á fi ìwà di olólùfẹ́ àwọn producers, àwọn directors. Wọ́n á ní ọmọ yẹn ò ní dẹ̀ láàmú tó bá dóko. Tó bá wà lọ́dọ̀ ẹ kò ní yọ ẹ́ lẹ́nu abẹ́ ṣiṣẹ́. Bó o bá ṣerú ẹ̀ tọ́lọ́run wá fún ẹlẹ́bùn lóòótọ́, ẹ̀bùn yẹn á hàn sáré sí ayé rí o. Tẹ́bùn yẹn bá ti wá hàn fún aráyé rí, wọ́n á fowó pè ẹ́. Bọ́rọ̀ iṣẹ́ ìṣerú nìyẹn. Gbogbo ẹni tó bá rò pé ìjọ tó ń wọ̀ ló máa dolówó, ó ń tan rẹ̀. Ìyẹn ni nǹkan àkọ́kọ́. Nǹkan ẹ̀kejì wá ni wípé ó wà ní ìfaradà náà mọ́, ò ní kú sọ́nà bí èéfín. Ọlọ́run má jà kú sọ́nà bí èéfín. Nǹkan téèyàn bá ti mọ̀ pé ló wúyàn láti ṣe, èèyàn á tara bọ̀, á wá ṣe dáadáa, á wá máa fàdúrà náà tì í. Torí wípé bí ọ̀rọ̀ iṣẹ́ oníbọ́ọ̀lù ni o. Ṣe rí agbábọ́ọ̀lù, gbogbo ọmọkùnrin ló tẹ̀ ń gbá bọ́ọ̀lù. Gbogbo wọn náà ń gbá bọ́ọ̀lù. Nígbà tó bá wà gbogbo wọn ni wọ́n kọ́kọ́ mọ lórí fíìdì ni wọ́n mọ gbá bọ́ọ̀lù. Nígbà tó bá wá yá, àwọn kan á ti mọ̀ wọn ara tiwọn, wọ́n á ti yọ kó bẹ̀. Ṣé wá rí àwọn tí ò mọ̀ wọn ara wọn yẹn? Àwọn yẹn tún wá pé ẹgbẹẹgbẹ̀rún àìmọye nínú wọn. Péréte ni 15 tẹ máa ń gbórúkọ ẹ̀. Ẹ̀yẹ wo bí 15 yẹn ṣe kéré tó nínú gbogbo ọmọ tó rò pé àwọn lẹ́bùn bọ́ọ̀lù. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ tíátà náà ṣe rí. Èrò pọ̀ jaburata tí wọ́n ní àwọn ń ṣe tíátà. Eléyìí tí a kà yẹ, tí Ọlọ́run fàṣẹ sí, tọ́lọ́run fẹ́ lò nínú iṣẹ́ yìí péréte báyìí. Òun ni wọ́n jẹ́. Torí ẹ̀ ni mo ṣe máa fi àbá eléyìí sílẹ̀. Tó o bá ń ṣiṣẹ́ tíátà, gbìyànjú kó o níṣẹ́ míì mọ̀.
kó o fẹsẹ̀ yìn délé. Gbìyànjú kó níṣẹ́ ní ìmọ̀ kó má bàa jákulẹ̀ lójijì kí frustration kó má bàa rán ẹ lọ́rùn. Gbìyànjú kó níṣẹ́ ní ìmọ̀. Gbogbo àwọn bàbá tiwa nǹkan tó jẹ́ ìdènà fún wọn ni pé wọn fiṣẹ́ mi kún. Tó bá fiṣẹ́ mi kún bẹ́lẹ̀ bá gbé ẹ ìyẹn náà gbé ẹ bẹ́lẹ̀ yóò bá dẹ̀ gbé ìyẹn á gbé ẹ. Tó bá ti rí owó ná tó ń gbọ́ bùkátà rẹ ìfẹ́ tó níyàn ò ní ṣá wà á máa ṣe lọ wà á wá lè ní ìfaradà yẹn títí dọjọ́ tó máa gbé ẹ débi re. Nǹkan tí mo fẹ́ sọ nìyí. Kò ní sí kánjú níbẹ̀. Kò ní sí pé dandan mo gbọ́dọ̀ ṣe nǹkan tí ò yẹ. Obìnrin sọ pé àbí tó ń bá tún mú nǹkan míì mọ ó bá mú náà bí mọ tàbí kí ọkùnrin náà kó mọ owóbìnrin tí ó máa gbé tàbí kí ẹ mọ oríṣiríṣi àwọn ọ̀nà ká tún máa ká tó wá sọ ká nẹ́nìkan gbogbo olóró ìkánjú ló fà á. Tó bá ní iṣẹ́ míì tó ń ṣe ò ní níṣòro ìkánjú tó bẹ́ẹ̀. Màá tún wá fi nǹkan kan fún o wípé gbogbo iṣẹ́ tá a bá ń ṣe láyé ó yẹ ká fẹ̀kọ́ kún. Bẹ́ẹ̀ ni ó yẹ ká fẹ̀kọ́ kún. Tí o bá ń ṣiṣẹ́ yìí tó lẹ́kọ̀ọ́ ẹ̀ wà níṣòro díẹ̀. Àwọn tí wọ́n ní iṣẹ́ yẹn gangan ẹlòmíì fọdún 10 kọ́ kó tó dá dúró ẹlòmíì fọdún 6 kọ́ kó tó dá dúró ẹlòmíì ò dá dúró rárá títí tọ́gá rẹ̀ fi wọlé Ọlọ́run sùn kò dá dúró. Tóun kò lè dá dúró lórí ẹsẹ̀. Òṣìṣẹ́ ọ̀gá yẹn ló jẹ́ ṣùgbọ́n ó gbórúkọ bọ̀ láti bẹ̀ ó dẹ̀ rówó ó dẹ̀ kọ́lé ó dẹ̀ ní mọ́tò ó dẹ̀ ní gbogbo nǹkan téèyàn máa ní. Kì í ṣe ọ̀rọ̀ kíkanjú wàràwà lọ́kọ́ ẹ̀kọ́ ibikíbi tó bá yọ sí jẹ́ kó mọ̀ kó lẹ́kọ̀ọ́ iṣẹ́ yẹn ni. Torí pé ẹ̀kọ́ ń bẹ nínú iṣẹ́ yẹn ẹ̀kọ́ ìsọ̀rọ̀ ń bẹ nínú iṣẹ́ yẹn ẹ̀kọ́ ìṣesí ń bẹ nínú iṣẹ́ yẹn iṣẹ́ tí ò bá lẹ́kọ̀ọ́ ẹ̀ á máa ṣe wọ̀nràn iṣẹ́ tíátà kò ń ṣe iṣẹ́ amúgbó kò ń ṣe iṣẹ́ ọ̀mùtípara kò ń ṣe iṣẹ́ aṣẹ́wó iṣẹ́ ẹni tó lọ́pọlọ ni wàá mú ọpọlọ wàá tó wà gbé kalẹ̀ àwọn èèyàn dẹ̀ ní kó gbé nǹkan gidi kalẹ̀ tó bá ti mú kú mu tó gbé kalẹ̀ ó mọ̀ dàrú ni. Ẹ jẹ́ ká gbìyànjú ká fi ẹ̀kọ́ kún ká fi faradà kún ká fàdúrà sí Ọlọ́run á kà wá yẹ. Àmín. Mo lérò kẹ́ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ìyá wa wọ́n bá wa sọ lóríṣiríṣi. Mo dẹ̀ fẹ́ ká mú dání ká fi sí ọwọ́ sí wa ká má bàa fi jẹun. Ẹ̀kọ́ ó ṣe pàtàkì. Àwọn gbogbo àwa tá à ń bọ̀ ká má lérò wípé à ń bọ̀ lẹ́ẹ̀kan náà tá a bá ti dé báyìí náà dẹ̀ láti fẹ́ gòkè. Wọ́n ní ẹ̀sọ̀ la fi gọ̀pẹ́ ká má bàa jábọ́ lójijì. Ọba tó ní wá ò ní jẹ́ kí gbogbo wa ó jábọ́ o. Ìyàwó ẹ ṣé ẹ kú àdúrótì. A lérò wípé tá a bá pè yín lọ́jọ́ mi nínú ìfẹ́ ẹ tún dá wa lóhùn. Iṣẹ́ wo la tún gbà? Ẹ ṣé àdúpẹ́ o lẹ ti gbọ́ yẹn ìyá wa ní gbogbo ìgbà tá a bá ti ń pe àwọn làwọn ò mọ̀ dá wa lóhùn. Lórí ètò yìí ètò wa ètò Ọmọọba Jídára kò ní ju báyìí lọ títí di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Orí YouTube lẹ́ẹ̀tì rí ètò yìí wò ní orí Àpótí Wúrà ní ìkànnì tẹ́tì máa gbé wò ní gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ wo ètò Ọmọọba Jídára. Orúkọ mi ò yípadà Olúwaṣeun Ire ọmọ Àkàndé Ayasis ló ti ń dábí ẹdun tó rọ̀ bí òwe ló ti ń dára ọmọ bàbá alára ni tó wá ń dára abẹ́ẹ̀rí pópọ̀ gan Àbíkẹ́ Ire ó di ọjọ́ mi.